bá mi gẹ́ẹ̀tì eku asín mẹ́ta ìgbẹ́ pẹ́pẹ́yẹ ìfun awọ́nrínwọ́n tá a máa ń pè ní àlégbà àkékè mẹ́ta ewé imí esu egbò ìnábírí ẹ̀gún papọ̀ òun la gún síbí wàá lọ akúnná bó ṣe máa rí ni wàá wá dá sínú àdí ẹ̀yàn ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ ẹ̀ tún máa fi para màá sọ iṣẹ́ tó ń ṣe fún ẹ farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́ sáwọn èèyàn síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá iṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àká nọ́mbà ní fáwọn ọmọ aláìní 2044237680 àká nọ́mbà fáwọn ọmọ aláìní 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀ tí a fẹ́ kọ́ńtàtì wa ẹ WhatsApp wa àbí kẹ́ pè wá lórí +234-810-913-1425 +234-810-913-1425 a wà ní Ajah Lekki Peninsula Scheme 2 ibẹ̀ la wà. Bákan náà bá mi gẹ́ẹ̀tì ewé làpálàpá funfun bá mi gẹ́ẹ̀tì ẹ̀rù àwọ̀nká epo ọ̀bọ̀ egbò igi ẹ̀gún àṣẹ alẹ́ àṣẹ àárọ̀ epo igi ẹ̀gún àṣẹ alẹ́ àṣẹ àárọ̀ wàá pa níwájú wàá bo lẹ́yìn òun làṣẹ alẹ́ àṣẹ àárọ̀ pẹ̀lú ewé làpálàpá pẹ̀lú ẹ̀rù àwọ̀nká pẹ̀lú epo ọ̀bọ̀ wàá wá ṣe lágbo wàá máa fi wẹ̀ wàá tún wá bá mi gẹ́ẹ̀tì èso làpálàpá funfun yẹn ni tó bá pa ó máa fún ẹ bíláàkì yìí tó bá wá pa bíláàkì yẹn ó máa fún ẹ ní nǹkan funfun kan nínú bíláàkì yìí nǹkan funfun yẹn wàá ṣàkópọ̀ wàá lọ á kúnná dáadáa wàá wá lọ pẹ̀lú káfrà tó bá ti lọ pẹ̀lú káfrà wàá pò pẹ̀lú òrí wàá gbóhùn náà sẹ́gbẹ́ kan wàá máa fi pa ara ni wàá tún máa fi pa ojú bẹ̀ ojú ibo iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ ọfà ló ń ṣe à ń pe ọfà kan ní ọfà alárìnká ọfà àrìnká aláwọ̀ká ó lè rìn sọ́wọ́ ó lè rìn sẹ́sẹ̀ ó lè rìn síbàdí ọfà dẹni ó máa ń ṣòro pa púpọ̀ jù tẹ́lómi á rò pé bóyá lagunlagun ló ń dàún láàmú àbó rò pé làkúrùgbé ló ń dàún láàmú agbo ẹ̀ lakọ ẹ̀ yìí àti ìpara ẹ̀ èyí tá a ṣe tó jẹ́ ti eku asín yẹn ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ ló máa mú wàá tún máa fi pa ara torí àwọn ọfà yìí ó pé oríṣiríṣi a máa mú wá fún yín tested and confirmed nǹkan tí mo ń sọ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ oògùn ọfà agbo ẹ̀ ó tún lọ́ṣẹ ọfà yìí máa rìn kiri tẹ́lómi á wò pé ọwọ́ òun fẹ́ kú rírì ọfà tó dẹ́ rìn kiri yẹn tó bá lo nǹkan sí mi nígbà míì tó bá jẹ́nu blood ló wà á sáwá sínú omi tó bá jẹ́nu omi lọ́wọ́ sẹ́lẹ̀ á sáwá sínú ìfun ó máa múùfù kiri ni ìmí inú ìbàdí ló máa wà ìmí tó bá kúrò bí awọ́ síbi ẹsẹ̀ ẹlòmíà wà pé ní àwọ́ká yẹn ò náṣọ́rà ọfà àrìnká aláwọ̀ká la máa ń pè é ó gẹ́tẹ̀ làwọn bàbá wa máa ń pè é because ẹlòmíà ní pé nǹkan múùfù lára òun gbogbo àwọn kíní wọ̀nyí ó pọ̀ oríṣiríṣi ó lè jẹ́ kíyàn paralyze lójijì ó lè jẹ́ kí life èèyàn shut down lójijì ẹsẹ̀ tó yàn bá ń rìn lọ tó dédé sáwá síbi ẹsẹ̀ á dà pé èèyàn fẹ́ ṣubú èèyàn lè ṣubú lójijì tí yàn bá ń rìn lọ ẹ̀yìn lè dédé ré lójijì tá a ré tí yàn á rò pé gbogbo ẹ̀yìn òun kọ́ òun náà ló ń ṣiṣẹ́ kíṣẹ́ bó ṣe ń rìn kiri nínú ara nínú bones ẹ̀ bẹ́ẹ̀ náà ló máa ń rìn nínú ìfun tó lè affect kidney tó lè affect liver tó lè affect gbogbo àwọn nǹkan tó ń bẹ nínú ara èèyàn tó bá terrible débì kan ìyẹn ò ní máa rí ìgbẹ́yà bẹ́ẹ̀ ló mi jẹ gbogbo oúnjẹ nǹkan tó máa yà kò ní jọ nǹkan tó jẹ sínú ṣàgbéta bá jẹun sí nọ́mà ìgbẹ́lẹ̀ kó yà á máa rí pé ìgbẹ́ tóun yà bí pé òun yàgbẹ́ poison bí pé òun ní dysentery ẹtì ọ̀rọ̀ sábà pé jẹ̀díjẹ̀dí ń ṣeun ìgbẹ́ tó máa yà àpọ̀jù kínní because wọ́n fi ń monitor life èèyàn ni àlàyé pọ̀ lórí ẹ̀mí ìdẹ̀fẹ́ kí fídíò pọ̀ wọ́n fi ń monitor life ni ó dẹ̀ ń damage wọn kódà spiritually ó tún máa affect ọ̀nà àtijẹ àti mu èèyàn bí pé kí wọ́n máa ní promise and fail ibi tí wọ́n ti gba tèèyàn tẹ́lẹ̀ kan máa hate èèyàn á máa wò pé kí ló ń ṣẹlẹ̀ á máa wẹ ọṣẹ á máa ṣàdúrà á máa ṣe oríṣiríṣi nǹkan tí ò bá gẹ̀tì ẹ̀ bá ṣe máa ba gbogbo nǹkan jẹ́ nìyẹn a máa ń pè ní ọfà àrìnká aláwọ̀ká kódà ọmọ máa yẹ́kẹ́ lómi rùn sẹ́lò sí àwọn èèyàn yàtọ̀ sí body odor ó máa cause body odor ó máa cause a lot of things ló máa ń cause ní kíní alárìnká yìí torí gbogbo ibi tó bá ti wà á lọ ṣe jẹ̀mùjẹ̀mù síbẹ̀ ni á pọ̀ nǹkan burúkú síbẹ̀ tíyàn ò ní gbádùn zone yẹn tó bá jẹ́nu ni ẹnu ò mọ̀ ọrùn ẹ ti understand kódà ìgbà míì ó lè wọnú ojú aṣúwá lójijì tára pé èèyàn fẹ́ faint kódà ìgbà míì ó lè mú òyì orí wá tára bí pé nǹkan fẹ́ wọnú èèyàn fẹ́ tí kéèyàn á change ó lágbára púpọ̀ jù a lot of things ló ń cause bó ṣe ń move kiri yẹn ìwọ náà digest ẹ̀ fúnra ẹ̀ torí time máa ṣe ní life àwọn nǹkan tó máa ń cause
torí time wọ́n náà digest ẹ̀ fúnra nǹkan tó ń move kiri anywhere tó bá wọnú etí apariwo hóó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló ń ṣe àwọn ètò ẹ̀ wà lóríṣiríṣi táwa ti ṣe sílẹ̀ tested and confirmed tá máa fún ẹ lọ́ṣẹ̀ tá máa fún wá lọ fún full package ẹ̀ bí sí ní láì tààlà ẹ fi fídíò yẹn ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ tí wọ́n máa gẹ́ẹ̀tì àwọn kìíní mi inna li zatali lai jemia gbogbo agbára ọlọ́run bá lóní àwọn product wa ní lóríṣiríṣi made in India packed in South Africa ẹni tó ń wojú ọlọ́run bá fọmọ ẹni táyé ń dà láàmú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ masalamu wa ilà